It is not well. We just pray. My soul, it is not well. With my soul, it is not well. He shot you. I want to make the boss see who are you. Ṣé kò yẹ kí wọ́n mọ̀ yí pé ọdún ló yẹ kí wọ́n gbé bọ̀bọ̀ kò yẹ kí wọ́n náà àwọn Yorùbá sì máa sọ pé nǹkan tájọ́ jẹ èsì ó ṣe ebi ti ń pa mí látàárọ̀. ẹ o ẹ jẹ́ mi ò gbé oúnjẹ tó inú àwọn ọ̀gbìn náà bí bá wà lè rí stainless àti ọ̀gbìn mi mọ̀ fi jẹun àwọn àlùjọ náà mọ̀ ń gbádùn. ó dàbí pé ọmọ sẹ́lẹ̀ tó dín tó ṣe ẹ̀yìn ogun náà dénú kí n gún un. ìgbẹ́ tán ìrọ̀rí di fanta tuntun. Rọ́ọ̀nù. èmi tẹ̀sán. you dey use your generation to. wọ́n ti dáa jù. you never see anything. you never see anything. ṣàdéhùn mọ̀ pé tí o bá bẹ̀rẹ̀ ṣe báyìí dẹ́rìn ṣẹ́kíṣẹ́ ló máa ṣe. Will you keep quiet, child? I'm gonna tell you something. kílẹ̀ mo yẹ ilé ìsàdìẹ. We must learn a lesson. ẹ̀yin bọ́ọ̀sì ẹ̀ màmá tún gbà mí o ikú pa mí o. ṣé kèsè pé padà láǹdì sí pọ́tírì báyìí. Ó já mi lára jẹ. Why? Are you running? Why are you running? kí ló lè máa mú yàn mọ́ iye ẹ̀yin náà. mi ò mọ dọ́tà yé. It is not well. sábì tún mi kí ló ń ṣẹlẹ̀ gangan náà. I'll fight them to make a water. That's my sugar again. You want to please others? yé kílẹ̀ ẹ̀yin méjì 2x are better than 1. Finally, travailler.